ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n máa parí wọn ò fi bẹ́ẹ̀ sọ láyọ̀ sọ́rí láti sọ ìtàn wọn ni àwọn ni wọ́n sọ fúnra wọn. Wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn láyọ̀ ṣùgbọ́n wọn ò parí ẹ̀ dáadáa. Bí orin Commander Ebenezer Obey wọ́n ní ẹni tó bẹ̀rẹ̀ àjò ó yẹ kó parí àjò ọba lókè jẹ́ kájò mi já sí rere. Níwàá gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé lọ́dọọdún báyìí tó bá ti tó sáà kan ẹ̀kan máa sáré gbé rúmọ̀ pé Ebenezer Obey kú ẹ̀ lọ ṣọ́ra yín. Wọ́n tún gbé rúmọ̀ jáde lánàá wọ́n ní Ebenezer Obey kú rúmọ̀ lásán ni nǹkan kan ò ṣe bàbá wà lálàáfíà bàbá mi rẹ̀ mí lẹ́kún Ebenezer Àrẹ̀mú Ọláṣùpọ̀ nǹkan kan ò ṣe Commander àlàáfíà náà wà kódà wọ́n wà ní London báyìí. Nínú Akíwọndélé tá a ti ṣe àti ráwọn tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ dáadáa bó dẹ̀ ṣe ń lọ fún wọn ó ń jọ bẹ́ẹ̀ ni pé ó ń parí dáadáa wọ́n rúure wọ́n sọ ọ́ re. A rí àwọn tó jẹ́ pé bọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn lóòótọ́ wọ́n ti parí ìrìn àjò náà ṣùgbọ́n wọ́n parí ẹ̀ dáadáa. Bí Akíwọndélé mo ti mọ̀ wípé àwọn tí wọ́n dàgbà darúgbó nínú àwọn olórin wa wọn fi bẹ́ẹ̀ taratara pọ̀. Láwọn tó jẹ́ pé wọ́n ní òkìkí ni mò ń sọ wọn ò fi taratara pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olókìkí wọn yẹn wọ́n tó fi agídí wọ 70 nínú wọn péréte ọ̀pọ̀lọpọ̀ wọn 60s 50s ọjọ́ orí wọn tí wọ́n fi jáde láyé. Kí ló fà á tó rí bẹ́ẹ̀? Inú Akíwọndélé mo ti mọ àwọn olórin tó jẹ́ pé inú ìjàmbá ọkọ̀ ni wọ́n kú sí. Pẹ̀lú Akíwọndélé la fi mọ àwọn tó jẹ́ pé àìsàn kan bí mi ló ṣe wọ́n tí wọ́n fi jáde láyé. Nǹkan kan náà ṣáà lèèyàn máa bá kúrò láyé. Inú Akíwọndélé la ti mọ àwọn tó jẹ́ pé àwọn ọmọọṣẹ́ wọn ló pa wọ́n. Wọ́n lára rírí ilé ayé kọ́ àbí ilé ayé tàwa yìí kọ́. Èmi máa ń ní interest nínú àwọn tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn olórin torí ẹ̀ nígbà tí mo kéré díẹ̀ sí tí máa mú newspaper front page mi níkà entertainment page máa lọ ń kà. Mo fẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀ sí Michael Jackson, kí ló ń ṣẹlẹ̀ sí Obey, kí ló ń ṣẹlẹ̀ sí Sunny Adé, mo fẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀ sí Michael Cree. Àwọn tèmi máa ń ní interest nínú wọn láyé ọjọ́ yẹn nìyẹn. Wọ́n wà tí mi ò mọ̀ tẹ́lẹ̀ tó yẹ pé ibi tá a ti ń kirikiri ni mo ti bẹ̀rẹ̀ sí ní rí pé òkè ọdún nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí. Oríṣiríṣi pé a fẹ́ fi tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ̀kọ́ ni fún ẹni tó bá mọ̀ lẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ ni fún ẹni tó bá mọ̀ pé ẹsẹ̀ kọ́ ni. Báwo la ṣe ń hùwà? A ti rí àwọn olórin tó yẹ kó wọn ò sí láyé mọ́ ṣùgbọ́n nǹkan táwọn èèyàn ń sọ ń pa wọn ni wọ́n máa ní ìwà o. Wọ́n máa ní ìwà o. Nǹkan téèyàn bá sọ náà máa sọ lẹ́yìn ẹ̀. Ó dà pé ayé àtijọ́ náà máa ń sọ pé we don't speak ill of the dead. Àwọn ọmọ ọ̀sìn pé nǹkan téèyàn bá ṣe náà máa sọ pé ó ṣe. Àwọn yìí sọ pé nítorí pé òyìnbó ní we don't speak ill of the dead. Wọ́n máa package ẹ̀ wípé bó bá ṣe rí ni wọ́n ṣe sọ as you lay your bed so shall you lie on it. Ẹni tó ń fi ẹ̀tàn bá àwọn èèyàn lò ó jẹ lọ lójú ara ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ wọ́n á dẹ̀ padà wá sọ pé ẹ̀tàn ló fi ń bá àwọn èèyàn lò. Wọ́n bá ṣàánú ẹ̀ ni wọ́n máa dà pé kò ń ṣe pé ó máa ń gbìyànjú àti wà straight forward ẹ̀tàn pé ó ń gbìyànjú àti wà straight forward ẹ̀tàn ló fi ń bá àwọn èèyàn lò. Àti pé inú mi tiẹ̀ wá dùn tá a bá rí èèyàn tó jẹ́ pé ó jáde tó sọ pé lágbájá bàbí ọ̀gá kan tó ń bá ṣiṣẹ́ àbí relationship kan tó ní pẹ̀lú ẹnìkan bábá ló ṣe rí ọmọ irú ẹni bẹ́ẹ̀ máa wá jáde pé irọ́ ni wọ́n pa wọ́n bá mi ò rí bẹ́ẹ̀ o. Àfi tí irú ẹni bẹ́ẹ̀ ò bá jáde ló kù àti ní ọ̀pọ̀lọpọ̀ irú ìrírí bẹ́ẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn èèyàn kan ń bínú bẹ́ẹ̀ a ṣe lè máa sọ ìtàn a ṣe lè máa béèrè question. Àwọn tá a béèrè lọ wọ́n wá lè wọ̀n kọ́ máa dáhùn o wọ́n pé àní wọn kì í ké mọ́ onígẹ̀gẹ̀ kó gbótọ̀ fún ẹ̀mí náà. A béèrè o àbí John náà ní béèrè a béèrè báwo ni béèrè ni a béèrè o a máa béèrè o. Iṣẹ́ sì pọ̀ rẹpẹtẹ tá a fẹ́ ṣe. Ogun tá a lè ń ṣe yìí náà a bá débi kan ni. Bàbá kan wà tí wọ́n ń pè ní
Olúṣẹ́gun ọmọ Ògúndélé. Àwọn àgbàlagbà ló máa mọ bàbá Ṣẹ́gun Ògúndélé. Àwọn ọmọdé ò lè mọ Ṣẹ́gun Ògúndélé. Ta ló mọ Ṣẹ́gun Ògúndélé? Má ṣe o. Mi olóore ọ̀fẹ́ àti mi mọ bí Facebook yìí ṣe ń ṣe. Mbà ní pé káwọn èèyàn sáré kọ́ ta ni Ṣẹ́gun Ògúndélé. Ṣẹ́gun Ògúndélé ọkọ Karo. Mbà ní ta ló mọ Ṣẹ́gun Ògúndélé kí wọ́n sọ ròyìn tí àbí ta ni Ṣẹ́gun kọ̀ọ̀kan kọ́ síbẹ̀ pé Ṣẹ́gun Ògúndélé. Adéọ̀ṣun Káyọ̀dé New Vision, my brother. Mo kí yín. Èèyàn ti Gbénga Ọláyíwọlá ó yàtọ̀. Olúyọ̀lé Adégòkè, brother mi mo kí yín. Ẹ káalẹ́. Àwọ̀ papa Kudus Lákin Bọ́ba Gúnwà of Yoruba land. Olúṣẹ́gun Ògúndélé wọ́n jẹ́ ẹni tí ẹ̀ ń wò bí òun gangan ni Ṣẹ́gun Ògúndélé. Fọ́tò yẹn ìgbà tí bàbá kéré ni wọ́n ya fọ́tò yẹn. In fact, in the magazine tí mo ti yọ fọ́tò yẹn, it was 1980, like 87, 88. Oni wọ́n publish magazine yẹn. Wọ́n dẹ̀ publish magazine yẹn fún King Sunny Ade. Wọ́n ní an intimate biography of King Sunny Ade by Tosin Ajirire and Wale Alabi. Àwọn ìwé tẹ́mi máa ń kàrí tó fi máa ń dàbí ẹni pé mo mọ àwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́. Rọ Olúṣẹ́gun Ògúndélé la fẹ́ sọ lálẹ́ yìí. Lára àwọn tí Sunny Ade tí wọ́n pàdé nínú ìrìn àjò wọn. Oníṣẹ́gun Ògúndélé wọ́n dẹ̀ ti pàdé Sunny Ade láti ìbẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ kí wọ́n ṣe single àkọ́kọ́ 19 first single. Ẹ lè edit ibi tí paper ti jẹ́ yẹn kúrò, ẹ má kàn gbé bẹ́ẹ̀ àbí òye yín. Kọ́ tó di pé wọ́n ṣe second single wọn òun ni wọ́n ti pàdé. Ìrìn àjò wọn dẹ̀ gùn tẹ̀síwájú. Pọ̀ ń bẹ̀ gan torí bàbá yẹn ojú wọn ti rí gan. Bàbá Ṣẹ́gun Ògúndélé yé yín dáadáa. Níbi tí closeness wà láàrin Sunny Ade àti Ṣẹ́gun Ògúndélé. Ṣẹ́gun Ògúndélé Sunny Ade ṣe rẹ́kọ̀dù tí wọ́n fi kí Ṣẹ́gun Ògúndélé. Kí ló ṣẹlẹ̀ láàrin Ṣẹ́gun Ògúndélé? Ó jẹ́ kí wọ́n jọ rẹ́ wọn kọrin fúnra wọn tẹ́lẹ̀ tó wá di pé ìjà wá dé. Wọ́n fẹ́ ríra wọn sójú wọn. Even títí di àárọ̀ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ sì wọn fẹ́ rí Ṣẹ́gun Ògúndélé. Kí ni Ṣẹ́gun Ògúndélé ṣe King Sunny Ade? Báwo gangan ni Ṣẹ́gun Ògúndélé ṣe pàdé King Sunny Ade? Ǹjẹ́ ó ní ìrànlọ́wọ́ tí Ṣẹ́gun Ògúndélé ṣe fún Sunny Ade tó deserve kí Sunny Ade káwọn náà wá bẹ̀rẹ̀ sí ní sọjọ́? Àbí ọ̀rọ̀ how many years ago? Over 50 years ago ó yẹ kó ti kálukú ti fine level ẹ̀. Ẹ lè gbọ́ kí wọ́n délé alẹ́ ìtàn. Bí mo ṣe sọ. Ọ̀pọ̀ ń bẹ. Ìtàn gbèsè ayé bàbá yẹn gan tójú wọn tí wọ́n gan rí gan kọjá bẹ́ẹ̀. Ọ̀pọ̀ gan. Kọ́lọ̀ má jẹ́ ká wáyé ìnira ni. Kí Ọlọ́run má jẹ́ ká wọ́n. Ibẹ̀ ni bàbá yẹn sọ pé wọ́n ní àwọn òbí àwọn ò ní láárí. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àgbàlagbà ẹ̀ lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin pé Délé Adéyanjú ìwọ gan ó gọ̀. Ó ṣe lè máa sọ wípé ó ṣe lè gbérùn nǹkan bẹ́ẹ̀ jáde ó yẹ kó ti yọ kúrò mú ní bàbá àgbàlagbà bàbá 86 wọ́n ní bàbá àwọn ò ní láárí. Èmi tí mo ṣe pé 31 and quarter màá wá sọ pé bàbá 86 plus ó mọ nǹkan tó ń sọ. Wọ́n ní bàbá àwọn ní òbí àwọn ò ní láárí. Wọ́n mọ tó ń sọ tó máa ní kó wọn ò ní láárí wọn ò ní láárí náà nìyẹn. Ṣé bàbá máa correct bàbá pé ẹ má sọ bẹ́ẹ̀ máa àgbàlagbà ẹ sọ bẹ́ẹ̀ wọ́n lè sàn mí lẹ́nu. Ẹ já lọ gbà kí wọ́n délé alẹ́ ká má sọ̀rọ̀ púpọ̀ jù. Tí oore ọ̀fẹ́ bá wà ẹ̀ tún sì gbóhùn mi. Tí ò bá sí màá kọ̀ wá màá dágbére màá sọ pé yòókù di ọjọ́ mẹ́jọ. Mo wá nítorí bàbá wa kan tó jẹ́ pé mo ti bá wọn sọ̀rọ̀ rí àtún bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tó mọ̀ pa máa tún gbọ́ tuntun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò lóore ọ̀fẹ́ àti gbọ́ wọn rí. Tẹ́ bá ń gbọ́ bàbá Ṣẹ́gun Ògúndélé tó jẹ́ pé àwọn ni King Sunny Ade kì nínú rẹ́kọ̀dù kan tó ń kì ní ṣe bí ọkọ̀ Karo ni wọ́n kì í àbí Ṣẹ́gun Ògún kọ̀rọ̀bìtì ṣe ẹran tó rin náà ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ń gbọ́.
ìbà fọ́mọ alágbẹ̀dẹ àròyé ìbà fọ́mọ alágbẹ̀dẹ àròyé mo ké lóko mi ò rálájá mo wà padà lẹ́yìn ẹranko láì tètè mọ̀. bẹ́ẹ̀ ó ti pẹ́. yí àwọn ní rẹ́kọ̀dì yẹn jáde. ó pẹ́ gan o ìgbà tó yẹ̀ṣẹ̀ jáde tó nǹkan yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe ni. nígbà tó ń ṣe iṣẹ́ rẹ́kọ̀dì kéékèèké yẹn báyìí. 3 minutes ìgbà yẹn náà ti ṣe yẹn it's very long time. mo sì ní kọ́pì rẹ́kọ̀dì yẹn nù nílé báyìí. pẹ̀lú pálí ètò wà nù pálí àgbẹ̀. kò sí nù pálí bọ̀ tí òun fúnra rẹ̀ wà. now 2024 tàwa yìí kí ni èjì yín sà. I'm 85 and a half now. 85 in January. I was born in January 25, 1939. Okay, 1939. Yes. All right. So, we wá tí mo wá bílẹ̀ ní mo wá gbọ́ story. That's right. Then, mo wá wà láfíà ẹ̀yin ọgbọ̀n. No. Ẹ gbọ́ story ibi tẹ́ bá fẹ́ gbọ́ sí ni. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ nípa ayé mi gan mo ti dé títí sí màá sọ. Bẹ́ẹ̀ bá gbọ́ nípa ní ìrìn àjò mi pẹ̀lú àwọn eléré generally lórí wọn pọ̀ màá sọ. Ẹ a máa mú wọnú ara wọn náà. Bàbá rẹ̀ fẹ́ gbọ́ nípa ti àárẹ̀ màá sọ. gbogbo ẹ ó sì wà lágbárí mi. All right. So ẹja bẹ̀rẹ̀ báyìí ọmọ ìlú wo ni. ọmọ Abẹ́òkúta ni mí. Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. ìgbà wo lẹ dé Èkó. ọjọ́ mẹ́jọ mo ti dé Èkó. ọjọ́ mẹ́jọ. bẹ́ẹ̀ni. náà ti gbé yín wá sí Èkó. bẹ́ẹ̀ni. Okay. So ibo lẹ ti kọ́kọ́ ṣiṣẹ́. mo kọ́ ṣiṣẹ́ lébìrà ni àwọn onípa nǹkan kan kéré báyìí la máa ń bá ṣiṣẹ́ àìmọ̀dé bẹ̀rẹ̀ iṣẹ́ rú ẹ̀ láti primary 4 nítorí pé àwọn òbí mi ò ní lárí. wọ́n ò ṣe kí ni. wọn ò ní lárí àwọn òbí mi ò ní lárí. àwọn òbí yín ò ní lárí. bẹ́ẹ̀ni. ṣé yẹn ò le jù. ó le. kéèyàn sọ pé òbí yẹn ò ní lárí. ìtọ́ni fẹ́ràn lòmíì ajẹ́tàn fẹ́ lòmíì àwọn òbí mi ò ní lárí ẹnugbà pé mi mọ rán àlọ́dọ̀ mi ní skul ni pọ̀ kì í ṣe tèmi náà fúnra mi ohun Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ní ìpinnu fẹ́ni kankan primary 4 ni mo ti bẹ̀rẹ̀ sí fi ewé ẹ̀kọ́ kékeré táwa ti gba ọdún dé báyìí mo gbé sí ìta nìyẹn kò sí iye tá à ń gbà náà bọ̀ tí tá à ń gbà náà ó nítumọ̀ so màá ṣe iṣẹ́ kan kékeré náà wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ táwa pé èèyàn bẹ̀rẹ̀ iṣẹ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí ẹnìkan ṣèrànlọ́wọ́ fún mi oníyẹn àjọ ń gbénu ilé ni ní Ọ̀yábí ní Yaba Ọ̀yábí street Yaba number 16 mo rántí dáadáa àjọ ń gbénu ilé ní bachelor ni náà tó bá lọ ibi iṣẹ́ tó bá dé Ṣẹ́gun bá mi ṣe báyìí Ṣẹ́gun bá mi ṣe báyìí Ṣẹ́gun kò ń ṣe kódà máa fọṣọ fún nǹkan kan ríṣiríṣi bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀díjọ́ kan kọ̀ pè mí ní pé Ṣẹ́gun irú iṣẹ́ wo ìwé mélòó kan ìwé mẹ́fà ni irú iṣẹ́ wo la ń ṣe é ṣe àwọn káàkiri ni mo ṣe ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yàn láyọ̀ lé ohun tó yẹ kó o ṣe iṣẹ́ tó máa ṣe tó yẹ kó o lè fẹ̀yìntì ló yẹ kó o ṣe kódà kò tó wà máa kọ nóòtù kan fúlẹ̀ ní wàá mú lọ sí Kingsway stores. Okay. ó kọ nóòtù yẹn fún mi níjọ́ yẹn and I was just 16 years old then. 16. Yes nígbà yẹn at that time yẹn wọn labour aláwọ̀ yẹn kí wọ́n gba ọmọ tí ó wà under 18 ṣiṣẹ́ rárá kẹlẹ̀ mọ̀ pé Ọlọ́run ní ìpinnu fún olúkálùkù ó bá fún mi nóòtù yẹn bá lọ sí Kingsway stores níjọ́ náà lọ́hùn mo lè ti fún ẹ tí mo ní kí n fún báyìí mo fún báyìí níjọ́ tá à ń sọ yẹn aṣọ school mo wọ̀ lọ torí kò sáṣọ ńlé o white yẹn Baptist school mo lọ mo kúrò bẹ́ẹ̀ 1984. Surulere Baptist. bẹ́ẹ̀ ni mo lọ 1964 ni mo kúrò bẹ́ẹ̀. Okay. So aṣọ school mo wọ̀ lọ o bó ti fún yẹn ń wé báyìí ó kàn wọlé tọ̀ personnel manager lọ ni mo jẹ ṣé o rẹ láti ṣe lè bí wọ́n bá ṣe wá ti bẹ̀rẹ̀ ó ti yá náà nìyẹn wọ́n bá lọ́la nítorí o mo rẹ. ẹni ẹ lọ sí Surulere. Surulere láti là ń gbéṣẹ́. lẹ́ ń gbé ẹ. ẹni yẹn òun ló fún mi ní ìwé pé n lọ sí Kingsway stores. ẹ wà ní age 16 máa ẹ. 16. yíyá ìwọlẹ̀ kúrò Surulere school Surulere yẹn. 1964. 64 kí ni èjì nígbà tẹ kúrò. àbí 1954 jàre 1954. yẹn ni mo ń forí mi calculate pé. 1954 1954 ni mo kúrò bẹ́ẹ̀. Okay. So mo lọ sí Kingsway jọ ó kàn ní kí n bẹ iṣẹ́ bóyá ó ti yá náà ni ó nílò wá lọ́la torí òwò sọ pé o fẹ́ ṣiṣẹ́ bílẹ̀ nísìn wọ́n ti gbà mí síṣẹ́ nìyẹn. Gẹ́gẹ́ bí ẹni tí ò kàwé pantry ni mo lọ ṣiṣẹ́ nínú mi dẹ̀ ń dùn gan-an mo á ṣiṣẹ́ yẹn nítorí mo lọ́pọlọ owó ni ò sí fún mi ọpọlọ wà gan-an. iṣẹ́ wo ni àwọn òbí yín ṣe. iṣẹ́ wo náà ń ṣe bàbá mi gan tiẹ̀ ara tó lé mi léré gẹ́gẹ́ bí ọmọdé nìyẹn because ìgbà tí màá sọ débẹ̀ bàbá mi ò fi bẹ́ẹ̀ gbádùn lọ títí torí pé ó pẹ́ kan tó rí mi bí. Okay. ó pẹ́ kan tó rí mi bí mo dẹ̀ ṣọdún 3 ààbọ̀ nínú ìyá mi kan tó bí mi.
3.5 years kan tó bí yín so ẹ wà nípò oyún wọ́n wà nínú oyún yín for 3.5 years. 3.5 years. kan tó rí yín bí. kan tó rí mi bí díẹ̀ tí mo fi ń jẹ́ Ṣẹ́gun nìyẹn Ebenezer Olúṣẹ́gun bí borúkọ yẹn ti wáyé nìyẹn so ìdí ẹ̀ ló fi jẹ́ pé ọmọ ọjọ́ mẹ́jọ náà ti gùn mí lẹ́kọ̀ọ́ wàhálà yìí tó wà níbẹ̀ yìí àní lè gbé bẹ̀sẹ̀ dẹ́kọ̀ọ́ nìyẹn Ọ̀yábí yẹn là ń gbé ńgbà náà Ọ̀yábí yẹn mo ti pàdé máà nìyẹn tó fún mi níwèé lọ sí Kingsley Stores now ìjọ́ kejì tí mo fún wọn níwèé mo bẹ̀rẹ̀ iṣẹ́ Kingsley Stores sínú pantry boy náà ń pè wá ńgbà náà àwọn tí wọ́n ń ṣe kéèkì kankan oríṣiríṣi yẹn náà pé meat pie kankan oríṣiríṣi ibẹ̀ mo ń ṣiṣẹ́ so ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn gan-an ibi tí à ń lọ jìnnà. Cherry ìtàn yín bí ẹ ṣe bẹ̀rẹ̀ ni mo rí i pé ìrìn àjò yín gan lẹ́sìn wa ń bẹ̀ so ẹ já mú ìrìn àjò yín yẹn à mú táwọn olórin yẹn mọ díẹ̀díẹ̀ nítorí pé ara ìrìn àjò yín náà làwọn tẹ́ ẹ mọ̀. ibi tí ó ti máa dé ti olórin rèé. ó yá. mo ṣe ń bẹ̀rẹ̀ ṣá Ọlọ́run ràn mí lọ́wọ́ dáadáa mi ò tó oṣù mẹ́sàn-án kí n ṣe ìdánwò kan tó ń pè ní conversion test fẹ́ni tí ò bá lọ sí secondary school ní Kingsway yẹn náà mo dẹ̀ èmi làbí 40 la ṣe ìdánwò yẹn first náà ni bí wọ́n lè ṣe bùrọ̀ láì tí mo ti pass báyìí gbàrà báyìí wọ́n kàn lè gbé mi kúrò níbẹ̀ nítorí pé 100% mo score ní mathematics ní arithmetic náà ń pè gbà náà 100% mo score wọ́n kàn gbé mi sí accounts ni accounts yẹn mo wà 9 months again mo ti ṣe ìdánwò mi wọn ní gbogbo ayé ni tiẹ̀ ibi tó bá wọn lè o lè lọ́sìn o kàwé you are going nìyẹn so from there yẹn mo ti gba promotion de PA assistant manager nígbà tí mo wà ní àkáǹtì yẹn ni mo meet Sunday Ade. bàtà wà ní àkáǹtì. bàtà mo wà ní àkáǹtì yẹn ni. okay. na ohun tó lè ṣẹlẹ̀ ni pé mo ṣe ìrànlọ́wọ́ kan fẹ́ nìkan because I was in charge of stock ẹnìkan wà tí ọmọ abẹ́òkúta bíi ti àmọ́ ìyẹn ṣe stock taking ẹlẹ́ẹ̀kẹta mo lè rí stock taking yẹn pé stock taking yìí tó bá wọlé wọ́n á sáàkì ẹ̀ o torí pé o ti fail lẹ́ẹ̀mejì mo wá take trouble láti lọ sí department tó ń ṣiṣẹ́ mo wá rí n tó ń ṣe mo rí pé eléyìí kò sọ fún ọ lè take stock kó má fail because àwọn small things ló ń tà àwọn spẹ́ńtì paint aago nǹkan kan jọ sí tí èèyàn kan lè rí lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń tà àwọn miscreants yẹn kẹ òun ò dẹ̀ mọ̀ tó mo gbókèrè mò ń wò tó bá fẹ́ jalè wọ́n á kó bí mẹ́ta lórí ẹ̀ wọ́n á máa bẹ̀rẹ̀ nǹkan lọ́rọ̀ lẹ́ẹ̀kan náà ibi tí wọ́n fi ń bèèrè lẹ́ẹ̀kan náà wọ́n á kàn mú ìtọ́ni máa ti sẹ́kù sókè mo wá fún ní advice kan pé document báyìí fi pamọ́ èmi á declare stock kó tó fi document yẹn ránṣẹ́ sí síbí ó tán o lọmọ ní stock yẹn fi bá nàìjíríà yẹn òun ló wá gbé mi lọ sí Western Coliseum lápọ́ngbọ̀n ó sì wà níbẹ̀ dìsínlọ́lá ní Western Coliseum Western sì wà ní lápọ́ngbọ̀n dọ́là Western Coliseum ló gbé mi bẹ̀. ta ló ní. mi ò mẹ́ni tó ní but Western Coliseum náà ń pè ń gbà yẹn ó sì wà níbẹ̀ dọ́là ìyẹn ní kí n wá lọ ṣe fàájì ìjọ sọ fún mi ní mi ò lè tẹ̀lé ẹ̀ tí mi ò bá sọ nílé pé mo máa pẹ́ díẹ̀ kí n tó dé mi ò ní tẹ̀lé ẹ o. ṣọ́dọ̀ àwọn parents yẹn lè ṣe wà ń gbà. ọ̀dọ̀ èmi ló ń sanwó ilé náà gbà náà tá à ń sọ yìí. ẹ̀yin làkọ́bí wọn. èmi làkọ́bí so mi ò ní tẹ̀lé ẹ o ó dẹ̀ agree pé màá sọ fún wọn nílé ó tẹ̀lé mi wá sílé láti wá sọ fún mi pé tó bá dé lọ́la à ń lọ sí báyìí àwọn apẹ́dẹ̀ ọ̀ká tó dé o ó tẹ̀lé mi wá ìtìrẹ́ mo dẹ̀ ń gbé nígbà yẹn mo ti kọ́lé o I built my first house my very house at the age of 20 mo máa kó sí ní 21 nítorí ìyá àwọn òbí mi. age 20. yes lẹ́kọ́ ilé first house. àparí ẹ̀ 21 àlẹ́ kó sí the only house mo ní tí mo lè ti tà. ibẹ̀ lè fa àwọn òbí yín sí. ibẹ̀ la wá gbé wá tẹ̀lé mi láti kò lọ sí ẹgbà yẹn ìtìrẹ́ ẹgbà yẹn oko gan ni o ò lè gbé mọ́tò dé àdúgbò wa. ní tirẹ̀ tó ti di ìgboro yìí. o lè gbé mọ́tò kọjá junction Ògúnlànà yẹn you can't go beyond there wà á bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀ ni wà á máa ṣe àlọ́ bẹ́ẹ̀ street way ni ìtítì náà tó débẹ̀ gan alára rukurukuruku ni nígbà tá à ń sọ yìí so bí yẹn ti lọ nìyẹn náà yẹn wá gbé mi lọ sí Western Coliseum jẹ́ yẹn nírọ̀lẹ́ ibẹ̀ yẹn Àyìndé Bákàrè ló ń play bẹ́ẹ̀ every day Àyìndé Bákàrè ló invite òun wípé kó máa wá ṣe ní Wednesday kó n lè máa rí ibi sinmi
so Wednesday yẹn la wá lọ ọbẹ̀. Àyìndé Bákàrè ló invite Sunny Adé okay. sí western pé kó máa play Wednesday kó ní ráyè sinmi. Okay. So ẹ̀wọ̀n ọmọ nǹkan pa àwọn yẹn o. Dẹ̀mọ́ Sunny Adé ń gbà yẹn. Sunny Adé àsìkò tá à ń sọ yẹn Sunny Adé was just 3 months old lórí iṣẹ́. Okay, wọ́n ṣe fi ọ̀dọ̀ Baba Sàlálẹ̀. Wọ́n ṣe fi ọ̀dọ̀ Baba Sàlálẹ̀ oṣù kẹta tó bẹ̀rẹ̀ sí play. Thunder play. tó ń dá play nìyẹn kò sẹ́ni tó mọ̀ nígboro rárá so bá lọ ọbẹ̀ níjọ́ náà lọ́hùn ó play èmi gan alára ẹni kí n má sọ̀rọ̀ sórí ni o at the age of 14 ni mo ti ní band o. Ẹ̀yin náà kọrin rí. ọ̀rọ̀ gbọ́n sọ lẹ́kọ̀ọ́ pé màá sọ̀rọ̀ bí ìgbà tó mò ń kọrin at the age of 14 mo ti ní band o. Style orin wọlé ńkọ́. Àgídìgbò ni. Irú tàwọn Adéolú. Yes. Kí ni mo pe báyìí mi níjọ́ náà lọ́hùn màá rántí tá a bá ń sọ̀rọ̀ lọ so Mr. Adéolú ńgbà yẹn Adéolú ń lọ èmi náà ń lọ ni. Ṣẹ́yìn náà popular gbà yẹn. Máa pọ̀ díẹ̀ náà ni pọ̀ díẹ̀ because àwọn òbí mi ò fẹ́ kí n play mo ṣe pọ̀ díẹ̀ kì í ṣe tẹnu kọ́tà tí ṣe tètè wọlé o ẹ̀mẹ́jẹ̀ wọ́n á sọ̀rọ̀ kí wọ́n máa nítorí Adéolú tí kò ṣe kò ní lè sọ̀rọ̀ tí n bá gbé ẹrù mi sílẹ̀ tí mò ń play tí wọ́n bá pàdé ìlú pẹ̀lú mi tó bá ti rí pé èmi mọ́ abẹ́ òun lọ nìyẹn. Ok, ẹ mọ́ra dáadáa. a mọ́ra dáadáa tòsí ilé mi yẹn gan ló tẹ̀ wá ń gbé nígbà ló kọ́lé sí ní tìrẹ yẹn nígbà yẹn so anyway. But age 14 lẹ́yìn wà gbà yẹn. Around 14. Around 14. 14, 15. Adéolú kí ni age ya around. mi ò lè sọ. Bọ̀ àwọn dàgbà jù yín lọ. Gidigidi dáadáa so anyway ẹ jẹ́ ká lọ sí ibi tí mo ti bí Sunny Adé yẹn gan. Ok. Ó play ǹjọ́ yẹn ẹni tó mú mi lọ bá ń sọ fún yẹn pé ọmọ tó ń play tó bá rẹni gbà nípa kan á gòkè o because as I see him gbogbo nǹkan tó yẹ kó wà nínú music ló wà lọ́wọ́ ẹ̀ ìta yẹn bá sọ ohun nígbà tá à ń sọ yìí tó bá wà níbi kan tó bá ń play gẹ́gẹ́ bí Nightingale tẹ bá ń bọ̀ ẹ̀ ní mọ̀ pé kìí ṣe Nightingale wà bẹ̀ tó bá ń play bí Àyìndé Bákàrè ní mọ̀ kó pé Àyìndé Bákàrè tó bá ń play bí Akéde Àìró àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ló ń play music wọn ó ń play music wọn papọ̀ tó bá test kan tó bá rí pé àwọn fans ẹgbẹ́ ìyẹn ló máa play bó ti ń ṣe ń gbà yẹn nìyẹn now ká má jà lọ síbi tí a ṣe evolve music ẹ̀ sí music ẹ̀ ń sìn it's a job. mo ní ọ̀gbẹ́ni ìyá dáa tó bá rẹni gbé wọn o the sky will be the limit the sky will not even be the limit tí mo sọ níjọ yẹn the sky will not even be the limit o pẹ̀lú ohun tí mo ń rí yìí o àwọn òbí mi ní ìjọ kí mi ṣe é ní o ó ní ẹ̀rọ yẹn nígbà tí èmi dẹ wàá lọ ná sílè 5 fún sílè 5 ni mo ná fún ìjọ náà sílè 5 ọlọ́pẹ yẹn mo fi gun lórí báyìí kọ́ìn yẹn mo fi 5 yẹn gun lórí báyìí ìjọ yẹn lọ́hùn gbà tí mo bọ̀dẹ̀ ṣe díẹ̀ bẹ́ẹ̀ stout kékeré kan náà àti crawler ni mo mú ìjọ náà stout kékeré àti crawler ni mo mú ìjọ yẹn mo wá ń lọ lé ó play lọ́wọ́ mo kàn juwọ́ sí lókèrè báyìí ni that is God for you. If he wants to do anything, he will go anywhere ló máa bó ti wù ló ti rìnrìn yẹn mo kàn juwọ́ sí ó ń play lọ́wọ́ juwọ́ sí all the stop music ó wá sì mí díẹ̀ náà nà. wọ́n stop music máa tẹ́ juwọ́ pẹ́ tí ń lọ kò ń ṣe bóyá bẹ́ẹ̀kan sọ bẹ́ẹ̀kan máa bọ̀. mo kàn juwọ́ báyìí ni ó dẹ̀ stop music ó dẹ̀ sì mí lẹ́nu ọ̀nà nígbà sì mí lẹ́nu ọ̀nà ọmọ yìí tí o bá rẹ̀ ní gbé wàhálà o ọ̀nà ajì gan the sky will not even be this because you have much on your sleeves language mo pè fún náà ni tó bá lè gbọ́ràn o màá mú ẹ̀rìn wá tó bá lè gbọ́ràn màá gbọ́ràn ó dẹ̀ dọ̀bálẹ̀ fún mi níjọ́ tá à ń sọ yìí